ẹni orí nǹkan èyí tó fẹ́ kú pẹ̀lú ẹ dákun ọwọ́ ẹni tó ti sọnù nǹkan àti ìyálé àti ìyàwó kékeré gbogbo ayányán la jọrọ kọ ìyá tó bí ọmọ tó foyún tó finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀n tó tún bímọ tán tó lọ dá okó fọ́mọ tó de pampasì fọ́mọ tó fi gbogbo nǹkan sóko tó kó yẹn fi jiná tó fi make sense tó gbé pọ̀n fọ́dún mẹ́ta tó rèrè unfortunately okó yẹn ò padà wúlò fún ìyàwó ló padà wúlò fún àwọn ìyá gangan náà lọ́mọ àwọn náà ni ọmọ àwọn ọkùnrin tá à ń fẹ́ yẹn they belong to their mothers. Torí mo wò pé ìwọ tó wá fẹ́ kú sọnù nítorí pé ìyàwó nítorí ọkùnrin ìyá tó bí ọkùnrin yẹn ń kọ́ olódì fáfẹ́ni ẹlẹ́ni tó lọ ń ṣépè fọmọ ọdún kan tó lọ mọ òye láì gbọ́dọ̀ sọ̀dà kejì tó ní ìyá ọmọ kò ní gbé ọmọ rẹ̀ lọ sí tẹ́ lẹ́sùsẹ̀ bẹ́ẹ̀ di ọdún kan ṣoṣo àwítọ́ oníwọ̀ lọ̀rẹ́ ìyálé ẹ wá ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ kí lẹ fi yàtọ̀ sájẹ́ kí ni nǹkan tẹ́ fi yàtọ̀ sí àjẹ́ béèyàn bá ń bá àyàn jà kódà nílẹ̀ Yorùbá gan kí wà àtẹ̀yàn ní misunderstanding kó ṣe pé kíra yín tẹ́ni ẹ bá bímọ ọgbọ́dọ̀ kíkú ewu ọmọ tó ra mọ̀ wípé nípa ti pé innocent kéèyàn ò mọ̀ lẹ́ṣẹ̀ lọ́rùn ọmọ kékeré ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn o gbúdọ̀ kí tó bá ti kíkú ewu ọmọ àwọn tí wọ́n parí ìjà yẹn Ọlọ́run nìkan ló mọ̀ wọ́n nítorí pé a mọ̀ wípé ní ọmọ kékeré ò ṣẹ̀ ó wá mọ́ ọmọ ọdún kan ó wá ń ṣe pé bàǹtàbàǹtà bá ń fún ọmọ ọdún kan ó mì pé you are toxic ìkan náà ló gbé fóònù ló ní ìyá olóbì kan ó wá láti Kírun ó fẹ́ ṣe kinní kan ẹ kàn máa ṣera yín léṣe lórí irọ́ lórí ibú èwo ló dé tẹ̀ ṣe pé fọ́kọ tó fẹ́ yàwó lẹ́yìn èmi ló dé tẹ̀ ìjókòó kẹ́bíra yín léèrè yìí pé ẹ̀ṣẹ̀ kí ni mo rò pé mo sí ọmọ yìí tó lè wù kó tó fi gbé ìgbésẹ̀ tó gbé yìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ ọkọ ọ̀hún náà èyí tó pé rẹ̀ níyàwó ilé tó lọ lé bọ̀dọ̀ ń bọ̀dà tó lọ ń ṣe truth and dare tó bá ṣe pé ṣe ni bọ̀dà ń fẹ́ yàwó ní ìsìn yóò mọ̀ pariwo pọ́n fẹ́ yàwó léwọn o yóò mọ̀ kanra bí ìgbà wípọ̀ nǹkan nífẹ̀ẹ́ ọkọ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti gbé ògùn pamọ́ ẹlòmíì kò lè ka iye ọdún tó ti dóyàwó ẹgbẹ̀yìn ẹ wà á mọ̀ ṣe yamayama ń gbọ́ ọkùnrin ò bá wá rí future pẹ̀lú yín mọ́ tán bá fẹ́ yàwó ìgbà yẹn lẹ̀ wá ní kọjú ẹni a bá lè dámú ìlà mọ́ lẹ̀dí mọ́ ẹ̀yin iṣẹ́ kọjú sọ́kan tó fẹ́ yín yẹn kẹ́ ẹ ṣépè fún kẹ́ ẹ gbé gbogbo rẹ̀ ẹ̀ ṣépè káti ẹ̀ wo iye èpè tí ó mu ẹ wà á mú ìyàwó tán fẹ́ ẹ mọ ọmọ tó bí ẹ mọ ṣépè fún ẹ mọ pé ọmọ ọlọ́mọ lórúkọ tí ò jẹ́ ta ló fẹ́ wá fọ́kọ ọkọ tẹ́yàn kan ti lo kó ẹ̀ tó kó ẹ̀ ti rọ tó ti dàbí kinní láti yọ ọdún yìí ńgbà tí wọn náà bá misbehave tó bá jáde tán wàá mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ wá ṣorogún anywhere wàá mọ̀ wípé nítò reason tẹ́niyẹn fi wá ṣèkejì ìwọ náà máa ṣẹ̀ṣẹ̀ mọ́ àwítán wọn gbé fídíò wọn ń ṣe fídíò gbogbo kọ́tì inú ilé gbogbo ẹ̀ ibi tó dáa jù inú ilé ni ẹ ti ṣe fídíò yẹn tẹ́ ẹ bá lọ wo TikTok page woman yẹn ó tiẹ̀ ṣe fídíò kan gbogbo asbestos báyìí ṣe lọ́dà bí ipò mi ti rin gbogbo ẹ̀ ti dípẹ̀ta wọn náà ṣe bẹ̀ ó jìnnà ọbẹ̀ kí ni ìyá tó bí ọkọ yẹn tó finú foyún ẹ̀ tó fẹ̀yìn gbọ́mọ pọ̀n kí ni kí ìyá ẹ̀ ṣe nígbà táwa tá a rí wọn èyí tá a fẹ́ wọn tá a fẹ́ tẹ́ fẹ́ kú dànù ìyá tó bí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kò jẹ́ kí ìyá jèrè ọmọ mélòó lèèyàn fẹ́ kànú ẹ̀yìn Adípèlé especially àwọn tó mọ ní feeling of entitlement àti ẹ̀gbẹ́ gbogbo yẹn tí àtijọ́ aláyé ti dáyé ni polygyny ti fùrọ̀ lórogún ẹnìkan ìfọ̀mọ́ ẹ wá ní fìjà mọ́ pẹ̀lú orogún tẹ́ ń bá jà ẹ mọ̀ wá ṣépè fún ọmọ for that matter ọmọ tó wáyé ẹ̀ innocently ẹ mọ̀ á ṣépè fún ọmọ ọlọ́mọ sẹ́yìn fúnra yín gan a mọ̀ ṣe pé ẹ nífẹ̀ẹ́ ọkọ náà ni a mọ̀ ṣe fẹ́ lẹ́ni tó bẹ́ẹ̀ ìwà àjẹ́ ìwà toxic tí ń bẹ nínú yín ìkorò tí ń bẹ nínú yín tí ò fi fì í lẹ́nu láti gbé ọmọ ọdún kan ṣépè irú ìwà náà ó dá mi lójú pé lọkùnrin yẹn máa rí tí ó fi wò pé ìkorò ń gbénu ẹni yìí òun ò lè dúró tì í mọ́ àìmọye ìyálé tó bá yí ọkọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó di polygyny lónìí tí wọ́n ṣe polygyny is never in their dictionary go and do your research ọkùnrin tí ò bá ní làákàyè àti handle obìnrin méjì maintain obìnrin méjì problem ni ó padà fà fún ìyàwó kékeré yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin náà bí wọ́n bá ti halẹ̀ mọ́ yín báyìí ẹ̀ mọ̀ tọ̀ sí ṣòkòtò ni débi wípé ní ẹnìkan mọ̀ gbé ọmọ ọdún kan ṣépè
ọmọ ní oyè ẹnìkan ògbúdọ̀ gbáwájú ilé òun kọjá ṣe ní òdà láàbò ara àwọn ìyá ńlá wa àwọn great grandmother ancestors wa tí wọ́n fẹ́ yàwó lé kí ni wọ́n padà dà lára ìyóòbò ẹ̀ palẹ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ nílẹ́nu rádaràda lẹ́mọ̀ ṣe kiri lẹ́lẹ̀ wo ẹ jẹ́ n sọ fún yín èyí tí mo fẹ́ sọ yóò ń ṣe second hand story ó ṣẹlẹ̀ live and direct ìyálé tó lọ ṣògùn pé kọ́mọ ìyàwó ya wèrè ọmọ tiẹ̀ gangan ló ya wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún yín àkọ́bí yányàn bàbá yẹn tí ìyálé bí òkínní yẹn padà sórí ẹ̀ ni unfortunately ìyàwó ẹlẹ́ẹ̀kejì tàn fẹ́ ń jẹ́ ọjọ́ náà tí ìyálé fi ṣògùn pé kọ́mọ ìyàwó ya wèrè wọ́n wá padà fẹ́ ìyàwó kẹta lé ọmọ ìyàwó kẹta ìní wá ń rọ ìtàn yẹn fún mi pé despite pé ìyálé pátápátá lọ ṣògùn pé kọ́mọ ìyàwó ya wèrè wọ́n wá padà fẹ́ ìyá tòun lé ìyàwó kejì yẹn ìyá tòun wá ní ìyàwó ẹlẹ́ẹ̀kẹta kẹ́ ẹ lè mọ̀ pé à ń fẹ́ ìyàwó míì kì í ṣẹ̀bi ìyàwó kékeré tá a fẹ́ kì í sọwọ́ obìnrin ló wà ọwọ́ ọkùnrin ló wà ìwọ ló máa wá jókòó kalẹ̀ tó máa wá béèrè mọ̀ tó han ọkọ tó fi wò pé òun fẹ́ lọ ṣe kejì ìwọ ló máa reflect tó bá dẹ̀ fi ìpò òṣè òwú kó fẹ́ yàwó ni kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ mọ́ gbé ọmọ ọlọ́mọ ṣépè kó mọ́ nípe níṣe lọ́tàrí ó dá láàbò ara nígbà tó bá gba wájú ilé rẹ̀ kọjá látijọ́ aláyé ti dáyé polygyny ò lè lọ tẹ́ ẹ bá fi ìpò máa lọ kò lè lọ mo dẹ̀ sọ fún gbogbo àwọn ẹlẹ́sìn tí wọ́n bá mi jà láti bí ọdún 5 tí mo ti ń sọ̀rọ̀ yìí mo níbi tó bá ti lẹ́ni ọba fẹ́ yàwó yọ̀rọ̀ ọ̀run àpáàdì ẹ mú wá àti ìrì láti yẹjọ́ yìí ẹ mọ̀ wá da gbogbo nǹkan rú àjẹ́ tán pè yín nǹkan ẹ mọ̀ wá portray ara yín bí àjẹ́ ẹ mọ̀ wá sọ àwọn ọ̀rọ̀ tí ò bá kún gbé ẹ mọ̀ sẹ́ èpè ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n á lọ hide sí under fake profile láti mọ̀ send àwọn mẹ́sẹ̀gì orí ibú fáìn kò sẹ́ni tó fẹ́ ṣe ọkùnrin ìwọ tó wà ń lé bó ṣe fẹ́ ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni tó ń bọ̀ náà fẹ́ ṣíà òòsàjẹ́ ń pé méjì obìnrin òdènú tó fi dé rí àwa tá à ń rojọ́ ìgan but when you refuse to face reality will face you by itself tó bá lọ fẹ́ pín ọkùnrin tọkùnrin dẹ̀ decide láti pín ara ẹ̀ option méjì ló ní ìsídà kó kúrò ń bẹ̀ yányán tàbí kó wẹ́yàn tí ò ní fẹ́yàn lé ọ lọ tàbí kó gbà fọ́lọ́run pé ẹ ti pé méjì náà nù bí mẹ́ta ni bí mẹ́rin bá sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ẹ̀yin lẹ bà ayé wọn jẹ́ tó bá ṣe pé wọ́n ṣe lọ ṣe polygyny wọn ayé wọn ti bàjẹ́ ẹ̀yin lẹ bà wọn láyé jẹ́ majority àwọn polygyny is not easy it's not for the weak ọkùnrin tí ò bá wà mentally sound financially sound even obìnrin tó fẹ́ ṣì kejì sí kẹta nǹkan tó bá jóbìnrin tó bá ní owó gidi lọ́wọ́ ò lè lọ ṣèyàwó kékeré you think it's easy frustration tẹ wá gbé kọ ọkọ lójú tó fi rò pé àjọ òun ṣe mí ẹ ti gbàgbé yẹn ẹ jẹ̀bi rí and that is why you keep losing them torí ẹ tún wá fi ìwà àjẹ́ ẹ̀mí ṣètánì tí ọmí gbénu ríhun ẹ tún wá fi hàn by laying curse on àwọn innocent children táwọn ẹni ẹlẹ́ni bí gbogbo wa lájọ rí he wò ó àwọn ìyá tán finú soyún tán fẹ̀yìn gbọ́mọ pọ̀n tán bí ọmọ ọkùnrin tán dákó fún tán tọ́jú ẹ̀ tó kó ẹ̀ jìnnà tó kó yẹn ò padà wá wúlò fún àwọn ìyá yẹn ganan ni ọkọ àwọn náà lé àwọn ọkùnrin àwọn náà làwọn ọkùnrin gbogbo wa rí wọn he ni àtìyálé àtìyàwó ẹlẹ́ẹ̀kẹjọ̀lá gbogbo wa lájọ rí ọkọ he ajágbà lọ́wọ́ ìyá rẹ̀ ni ìyá gan ló ní nǹkan ẹ̀ òun ló tọ́jú ẹ̀ òun lọ́mọ tójú ẹ̀ rí tọ́mọ fi jáde iléèwé àwìtán wọn ẹ̀nà bẹ́ẹ̀ nìkan jìyà ìwọ ọlọ́kọ́ ń wùfẹ́ láàkó tó ń jìyà bẹ́ẹ̀ ni tóbìnrin kan bá wà tí ò tí ì lówó lọ́wọ́ débi ọkọ sì ń pa ọkọ tí ò lò lọ́nà ní ọ̀fẹ́ gbà náà tí wọn náà bá ní sùúrù tó o ṣiṣẹ́ tó wà òkè dáadáa kó o tó ní ọkọ wàá rí pé ẹni tó ní bọ́ksà kan ò ní wá bá ẹ ìgbà tó ń jìyà tó fi fẹ́ ẹ yẹn ìwọ náà jìyà ń gbà yẹn ni ẹjọ́ balance up ni o kì í ráwọn ìyàwó kékeré tán máa ń fẹ́ yẹn o ń rí i pé kò ń sákúṣẹ́ lára wọn because àwọn náà they have worked hard in life ẹ wo rántí tí wọ́n ń ṣépè fọmọ rẹ̀ nísìn ọlá wípé kì í ṣe ọmọ rífrafù kan tí ó mọ gbé bá kìtẹ̀lé àwọn ìyálé òun gan ti wà òkè fún rẹ̀ financially tó bá jọmọ tí ń salẹ̀ jẹ nísìn ẹ nítorí owó dé tán ló dé ìkan náà ní ọbẹ̀ jiná tán náà dé ọbẹ̀ wo ni wọ́n ṣe pẹ̀lú kọ́tìn tó dàbí àkísà tẹ fi kọ́lé òun lọ́bẹ̀ tẹ ṣe tó jiná má jẹ́ kẹ́nìkankan halẹ̀ mọ́ ẹ tó o bá ti mọ̀ wípé ní ìrìn àjò tọ́lọ́run ló máa rìn nìyẹn wò ó àdúrà lèèyàn máa kún fún ṣùgbọ́n pé kẹ́nìkan rò pé òun gbọ́mọ ẹnìkan ṣépè heads will continue to roll head máa roll lọ ni èèyàn kan wá jókòó síbì kan á máa fèpè ránṣẹ́ sọ́mọ ọdún kan kí lẹ fi yàtọ̀ sájẹ́ ìtọ́ kọ̀ǹgán rí lára ẹnu tó fi lóun ó ṣèmí bẹ́ẹ̀ ni
gbogbo wa yányán àti first àti second àti third àti 100th tó bá ti lọ́kọ rí tàbí tó sì máa lọ́kọ in life kódà kó jẹ́ virgin kó má ti lọ ó bá sì máa lọ́kọ mọ̀ pé ó já ọkọ yẹn gbà lọ́wọ́ ìyá ẹ̀ ni gbogbo wa lájọ jọkọ gbà lọ́wọ́ ìyá àwọn ìyá kan tó yẹ kí wọ́n jẹ ìgbádùn ọmọ wọn àìmọye àwọn ìyàwó tí wọ́n jẹ́ kí ìyá kan ó jèrè ọmọ wọn ò fẹ́ rí mọ̀mọ́ wọn ò fẹ́ rí grandma àmọ́ pé àwọn ìyá àgbà míì wà náà tó ń láṣejù bẹ́ẹ̀ majority wọn àwọn ìyá tó ní ọkọ gangan nìyẹn àwọn grandma yẹn àwọn ìyá tó bí ọkọ tó dẹ̀jẹ̀ lọ́kọ lórí àwọn gangan náà lọ́kọ àwọn náà jìyà àwọn náà bọ́kọ jìyà bá a bá fẹ́ sọ ẹni tó tọ́jú ọmọ nígbà tọmọ ò tí ì jẹ́ nǹkan kan tó kọ́ ẹ̀ ò tí ì ṣe pé kínní òun gangan ló lọ́kọ àwọn ìyá àwọn grandma àwọn ìyá ọkọ tó bí àwọn ọkọ yẹn àwọn náà ní àwọn náà lọ́kọ àwọn náà lọ́mọ àwọn náà lè kílèmù lé lórí àwọn náà lọ bá ṣe circumcision okó ẹ̀ okó tó padà wá wúlò fún ẹ yẹn ìyá kọ yẹn ni kó tọ́jú ẹ má wulẹ̀ play victim bí kankan ìwọ tó bá dẹ̀ ní lọ́ọ̀kì pé wọn ò fẹ́ lé ẹ wọn ò dẹ̀ fẹ́ lé ẹ nìyẹn it is a privilege it is not a right ẹ wá di àjẹ́ òjijì ẹ wá ṣépè fọmọ ọdún kan who does that èèyàn kan yóò ṣe pè fún ọmọ mi wàláhì ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọ àrìn lọ tèfètèfè láì wọ bàtà ni ta ló lòfo ẹ má bẹ́ẹ̀ nìkan kan ṣe zìnà má bá ẹni ọkùnrin ṣe zìnà tó bá ti fẹ́ ẹ yẹ kó fẹ́ ẹ ní ṣùlọ́kà bí èèyàn ṣe máa ń fẹ́ ìyàwó tí ò bá ti lè fẹ́ ẹ ní ṣùlọ́kà tó rọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà òjò ni wọ́n yẹn bá ti halẹ̀ mọ́ báyìí wọ́n mọ̀ tọ̀ sí ṣòkòtò ni tí ò bá ti lè fẹ́ ẹjọ́ máa bá tiẹ̀ lọ́kọ́ lọ bẹ́ fún ṣetán tó fẹ́ sílé ṣùgbọ́n pé wọ́n fẹ́ wọlé èèyàn kan wà á dé yóò lóun bẹ̀rẹ̀ èpè ń gbégbá èpè who does that. fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n wà nínú monogamy wọ́n kàn ń struggle ni by nature ò fààyè gba ọkùnrin láti jòkó tóbìnrin kan by nature ò fààyè gba àwọn ọkùnrin rárá bẹ́ẹ̀ni tó bá ń struggle láti stay with you alone wọ́n tún fààyè ní lára wọ́n tún fààyè difficulty fún láti jẹ́ pé kí ìwọ nìkan jíjókòó tì yẹn kó fi lè rọ́ lọ́rùn you are still making life difficult for them hatred loss bitterness strife unforgiveness nagging all those kò tẹ́lómi tí ẹ ti dún ọkọ ẹ̀ kàn ní ìsìn ilẹ̀ ti ta sí a fẹ́ yàwó ẹ̀ wá bẹ̀rẹ̀ pé orí ibú òfò ẹ̀yin ẹsẹ̀ṣẹ̀ pé ìfọkọ tó fẹ́ yàwó ṣé o fi hù pé tọkùnrin ò bá fẹ́ yàwó kan ó rò pé obìnrin kan lè fọ́ọ̀sì ara ẹ̀ lọ́kùnrin lọ́rùn obìnrin kankan ò lè fọ́ọ̀sì ara ẹ̀ lọ́kùnrin lọ́rùn ó wu ọkùnrin yẹn ló fẹ́ tí ò bá ní fẹ́ kò ní fẹ́ tó bá lòun ò lè fẹ́ yàwó léyàwó kò ní fẹ́ náà ni kó o lè mọ̀ pé it's not about the obìnrin tá a fẹ́ wọlé ṣèkejì wọ́n sì fẹ́ yàwó lóhun náà so ìwọ ni kó dupò ẹ mú ẹ̀yin lẹ bá yí àwọn ọkùnrin yẹn jẹ́ tán fi lọ ń fọ́ọ̀sì ọwọ́ àwọn ènìyàn tó ń fọ́ọ̀sì na you destroy them ìyá kọ́ ló lọ́mọ òun ló lọkùnrin òun ló lọ́kọ òun ló yóò dèrè ọmọ kò kàn lè bọ́mọ ẹ̀sùn ni ìyá kọ́ gan gbogbo ayẹyẹ lájọ dàgbà bẹ́ẹ̀ ni àti ìyálé o àti ìyàwó o àti ẹ̀jẹ̀ tó ọkọ fẹ́ gbogbo wọn yányán ọwọ́ ìyá tó bí ọkùnrin yẹn ni láti já gbogbo ajá wọn gbà náà ajá gbà lọ́wọ́ àwọn ìyá tí wọ́n bí wọn ni ẹ yé ṣépè fọmọ ọlọ́mọ ìwà àjẹ́ ìwà àkà